ẹ gbà wá o bàbá Tinubu àti gbogbo ẹ̀yin alágbára ilẹ̀ Haúsá. Ìwé ẹkùn tí Sunday Igboho dá sílẹ̀ ó ti fẹ́ mú gbogbo àwọn ọmọ wa tó wà nínú fọ́rẹ́sì tán o. Ẹ bá wa kìlọ̀ fún Sunday Igboho, oògùn làwọn ìwé ẹkùn ń lò, wọn ò lò bọ́ o. Ẹ gbà wá o. Ta ló sọ bẹ́ẹ̀? Èmi ẹ̀wẹ̀wẹ̀ Sultan Sokoto àtàwọn ọmọ ìyá ẹ̀ lọ pariwo síta nígbà tó rí pé ìwé ẹkùn kò ṣe fi lájà lọ́wọ́. A kú oríire ọmọ Yorùbá. Ọmọ Yorùbá a kú oríire. Ọlọ́run ti gbọ́ àdúrà wa ní Sultan Sokoto náà bá kígbe jáde wípé kó gbà òun, kó má jẹ́ kí ìwé ẹkùn ọpúrẹ́tì mọ́ o. Báwo ló ṣe jẹ́? Gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ nísìnyí. Ọmọ Yorùbá ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ bàbá wa Bọ́lá Ahmed Tinubu ká tó bọ́ sórí ariwo gbàǹjarè tí Sultan Sokoto àti gbogbo àwọn northern elders wọ́n ti ké gbàǹjarè síta báyìí lórí ọ̀rọ̀ ìwé ẹkùn. Wọ́n ti pariwo owó síta seriously. Ibẹ̀ gọ́gọ́ là ń lọ but ẹ kí sáré sọ eléyìí náà torí pé kí ni yínníyínní kẹ́ni lè ṣèmí. Ọmọ Yorùbá bàbá Bọ́lá Ahmed Tinubu wọ́n ti ṣe lára àwọn nǹkan tá a fẹ́. Mo fẹ́ lè sọ pé 90% in the sense that nígbà tí àwọn northern Cabal tí wọ́n rí wípé apá àwọn ò ká nǹkan tó lọ nílẹ̀ Yorùbá mọ́, apá àwọn ò sì ká bàbá Tinubu mọ́, ìjẹ́mọ́ tí wọ́n ṣe wọ́n wá lọ sí àwọn North Africa, Mauritania ní o, Senegal ní nǹkan kan. Wọ́n lọ bẹ̀ wọ́n lọ kó àwọn jàǹdùkú kan wọlé pẹ̀lú gbàgbọ́ pé táwọn lè bá dèrò Nàìjíríà wọ́n á sọ ìjọba Nàìjíríà dé ewu, wọ́n á ṣe kinní kan látara àwọn iṣẹ́ tó ti ṣe sẹ́yìn táwọn àgbàgbà Fúlàní yẹn ti rí. Ó jẹ́ kó nígbàgbọ́ nínú wọn. Ṣùgbọ́n jẹ́ kí ṣọ́ọ̀kì yín bó ṣe ń kó wọn wọlé. Mo fẹ́ lè sọ pé wọn ì tí ì lo 10 hours lórílẹ̀-èdè Nàìjíríà. Intelligent tẹ bàbá wa Bọ́lá Ahmed Tinubu lọ́wọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ order give standing order. Àwọn ìwé ẹkùn tẹ̀lé wọn lọ bẹ̀. Kódà mo fẹ́ lè sọ pé ìwé ẹkùn la gbọ́pọ̀ síwájú inú operation yẹn. Tẹ́ bá rántí ẹ rí pé nígbà kan láìpẹ́ yìí ni o tí bàbá olóyè Sunday Igboho àti àwa tá jẹ́ ìwé ẹkùn tá wà ní fọ́rẹ́sì reserve forest Ọ̀yọ́ Old National Park Ọ̀yọ́, wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan, wọ́n àtàkì wọn. Nígbà tó àtàkì wọn tó kó bọ́lé tó yìnbọn tó yìnbọn fún àwọn ìwé ẹkùn kò wọlé. Ọlọ́pàá kan ní ìbọn wọlé sí lára nígbà yẹn tẹ́ ń gbọ́ tó fi ń fi ẹsẹ̀ kan hàn wá tẹ́ bá rántí dáadáa. Ẹ rí i pé lẹ́yìn tí nǹkan yẹn ṣẹlẹ̀ Ọ̀yọ́ state government rìpọ́ọ̀tì kankan. Wọ́n ní àwọn cross border terrorists ní àwọn terrorists wọn lọ kó wá láti ibòmíì tí wọ́n ń ṣe tìlú yìí. Tó yọ̀ pé àwọn tìlú yìí àwọn bí àwọn ọ̀dà kún wọn á gbọ́ gbòòrò wọn máa dúró possible. So àwọn yẹn wọn mọ̀ gbowó, wọn ò ṣe kankan, wọn ò mọ capacity wọn. A gbọ́ pé allegedly kí wọ́n lọ kó wọn wọlé ni láti wá make sure wípé wọ́n lé ìwé ẹkùn jáde nínú forest yẹn àtòlóyè Sunday Igboho. Ṣùgbọ́n ohun tó rò kọ́ lọ́ba nígbà tó dé wọ́n ambush ìwé ẹkùn, wọ́n bá dàbọ̀ bolẹ̀ gbàgbàgbàgbà ọjọ́ exchange. Trust ìwé ẹkùn wọ́n mú gbogbo wọn ṣíkún báyìí, wọ́n dẹ̀ fà wọ́n lé ìjọba lọ́wọ́ lóòrè làálùú àgídìgbò. So mo ṣe ń sọ lọ́mọ Yorùbá lẹ́yìn tí kò yẹn ṣẹlẹ̀ àwọn cross border terrorists tí wọ́n ṣiṣẹ́ nígbà yẹn, àwọn northern elders wọ́n tún padà lọ sí ibi tí wọ́n ti lọ kó wọn. Wọ́n wá lọ kó àwọn 5 péré tó ya olórí burúkú. Àwọn tí mò ń sọ yìí àwọn ló máa ń ṣiṣẹ́ international scope fún àwọn Futajalọ fún àwọn Fúlàní. Gẹ́gẹ́ bí mo ṣe gbọ́ mi sí ń bẹ̀
mi ṣara wọn mi ìdẹ̀ sígbà tó ń ṣẹlẹ̀ I'm only reporting what we heard. Square men fẹ́ allegedly síwájú ẹ̀ for the benefit of doubt. Now wọ́n lọ kó àwọn márùn kọ wọlé, àwọn márùn tó padà kó wọlé yìí àwọn márùn yẹn lágbára débi wípé wọ́n lágbára débi wípé ẹyọ kọ̀ọ̀kan wọ́n sì lè fèsì 1 million. Kẹ̀lẹ́ wọ́pọ̀ ìlú oògùn tó tọ́ ní gbogbo ẹ̀ tó tọ́ lágbára tó ní gbogbo ẹ̀ wọ́n ṣe ń lo tíra lọ́ ń lo àlùjọ̀nù wọ́n ń lo dúdú wọ́n ń lo májì kí wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n kó wọn wá. Intelligent tún kan àbá Bọ́lá Ahmed Tinubu lọ́wọ́ pàkà bàbá bá tún pé ọmọ mi Ìgbòho ìwé ẹkùn ṣàtẹ̀lé àwọn ọlọ́pàá àtàwọn local àwọn security Nàìjíríà DSS ní àmì nìkọ̀kọ̀ ọba rọwọbi tó wà gbogbo wọn ni wọ́n mú bíi ṣíkì. Nígbà tí Sultan Sokoto wá rí kinní yìí allegedly àtàwọn northern elders kọ̀ọ̀kan tí wọ́n rí kinní yẹn bó ṣe búgbé ta nìyẹn láyéláyé kí ìjọba stop iṣẹ́ tí ìwé ẹkùn ń ṣe pé because wọn ò lo weapon pé oògùn ló ń lò fún ìdí èyí ìjọba Nàìjíríà ò lè fààyè wọn recognize oògùn wọn ò fààyè gba kéèyàn máa báyọ̀ jà kéèyàn máa lo oògùn ẹ̀rí pé àmì yẹn ti dàrú wọ́n ti bẹ̀rẹ̀ campaign yẹn báyìí against ìwé ẹkùn pé ṣakabula tó wà lọ́wọ́ ìwé ẹkùn òun ló yẹ kó máa lò kò yẹ kó máa lo dúdú kò yẹ kó máa lo ọkọ̀ ìbílẹ̀ pé kò tọ̀nà kíníkan páwọn nìkan máa ń bá wọn terrorist jà o pé báwọn lọ́jọ́ máa fògùn bá wọn jà pé kò yẹ kó lóògùn kò yẹ kó lo kíníkan compaction tó wà lọ́wọ́ ló yẹ kó máa yìn àti ṣakabula àti kíníkan tó wà lọ́wọ́ wọn. Nígbà tọ́rọ̀ yìí dórí tébù mi mo mérí báyìí pé ó mà ṣe o ìlú yìí ti tán. À ń pé ọ̀rọ̀ ìlérè ó láwẹ́ nínú à ń pè lérè ó ń dòótọ́. Owó gbòòdùn ó kò jẹ́ pé tipátipá ni Ṣàngó fi ń fẹ́ràn orógbó ni. Gbogbo àwọn tá gbọ́ tó pariwo yìí síta wọn ì tí lọ fẹ̀yìn wọn ti àgbà o wọ́n sì wà lé o. Kéèyàn owó ṣùṣù tẹ́bàdẹ̀ wo Sultan yìí dáadáa ẹ̀ mọ̀ pé Sultan yìí ó lẹ́bọ lẹ́rù. Yes ó sọ kankan ní some years ago tí newspaper gbé everywhere nígbà táwọn Nigerian Armed Force tó fẹ́ gbà táwọn Boko Haram tí wọ́n ti lágbára tó yìí rárá wọ́n fẹ́ crack wọn down. The same Sultan of Sokoto yìí retired brigadier general nínú army o òun ló stop action yẹn ó ní tó bá ń bá wọn jà Ọlọ́run ló ń bá jà. So indirectly ó sọ fún wa pé ká má fògùn bọ́ lọ́hùn jà ká má fògùn ṣe kinní kan pé lóòótọ́ afẹ̀míṣòfò ni wọ́n ọ̀daràn ni wọ́n ṣùgbọ́n wọn ò ní láti máa lo oògùn ìbọn ló yẹ kó máa lò. Ìjọba pé God so good gbogbo wọn ni wọ́n ní ṣakabula lọ́wọ́ tọ́ní pop action lọ́wọ́ òun ló yẹ kó máa lò pé because òfin Nàìjíríà kò fààyè gba kéèyàn máa fi ìṣẹ̀ṣe fi bá criminal bí anything jà. Ọmọ Yorùbá kí lẹ rí sọ̀rọ̀ yìí ẹ̀ tí gbọ́ nǹkan kan o ẹ̀ tí gbọ́ nǹkan kan. Eléyìí tí mo sì sọ yìí kí lẹ rí sí kí ló opinion yín ẹ kọ sí comment section ẹ jẹ́ kí n rí ṣé lóòótọ́ ìwé òkun ò lágbára a ò lẹ́tọ̀ọ́ láti máa lo ìṣẹ̀ṣe láti máa fi camp àwọn criminals tó wọnú ìlú wa yìí. Sultan Sokoto ní allegedly wọ́n ní Sultan Sokoto ní torí ẹ̀ náà ni wọ́n ṣe gbà kọ́ operate ní Kwara State pé because Kwara ilẹ̀ mímọ́ ni kìnìkan ó bẹ́tà kó ka Quran tó bá rí wọn tó bá ti lè ka Quran kó lò gan tàbí kó ka Bíbélì pé wọ́n gbọ́dọ̀ lo ìṣẹ̀ṣe mọ́ pé because òfin ìlú wa ò fààyè gbà á. Ẹni tó bá dẹ̀ jọmọlúàbí kò ní lo ìṣẹ̀ṣe ẹni tó bá jẹ́ ẹni tó mọ Ọlọ́run kò ní máa sin Ọlọ́run pẹ̀lú òrìṣà pé because gbogbo àwọn kan tá à ń lò yìí ọwọ́ òrìṣà ni wọ́n ti lọ ń gbà á
kìnìkan ó kọ́ bẹ̀rẹ̀ sí ní sọ jágbajàgba lẹ́nu. Tí gbọ́n kankan kí lẹ tí wà gbọ́. Ẹ̀yin ìyá àti bàbá wa ṣe rójú ayé àwọn Fúlàní tẹ̀ ń wò yìí wọ́n ń ṣe ìyálà ìyá ògùn. Àlùjọ̀nú ló máa ń sábà lò. Èmi nǹkan tí mò ń sọ àwọn tó máa yé ó ti yé wọn, àlùjọ̀nú ló máa ń lò. Wọ́n máa ń lo tálí ọ̀pọ̀lọpọ̀ wọn ló engage in talisman. mi ìsọ̀rọ̀ astrology o, ka astrology yẹn ò tiẹ̀ yìnyín ò sí bẹ́ẹ̀ rárá. Mò ń sọ̀rọ̀ pé àwọn tó lo black magic, àwọn tó yẹ pé wọ́n á pe òkú, wọ́n á rán òkú níṣẹ́, wọ́n á pe àlùjọ̀nú, wọ́n á gbé àlùjọ̀nú wọ̀, wọ́n á ṣe oríṣiríṣi. Nǹkan táwọn people yìí ń lò nìyẹn. Ṣùgbọ́n wọ́n wá rí i pé irin méjì ti kọra, ìkan wá tẹ̀ fún kan títí wọn, ó tẹ̀ fún ti bàbá ọ̀rẹ́ Sunday Igboho àti tìrú ẹkùn. Òun lèmi sọ fún yín wípé ìyàtọ̀ wà nínú ìrú ẹkùn àti normal local security. Ìrú ẹkùn ò kì í ṣe security jagunjagun làwọn tó wà nínú ìrú ẹkùn. Àwọn tó fi iṣẹ́ ogun rán torí kí wọ́n lè ṣe fi iṣẹ́ ogun rán. Òun lolóyè Sunday Igboho ṣe bá wọn lọ́wọ́ sámọ̀tẹ́kùn. Tẹ́ bá rántí dáadáa ẹ rí pé ìgbà tó fẹ́ dá Mọ̀tẹ́kùn sílẹ̀, olóyè Sunday Igboho fi ṣàmbásẹ́dọ̀ south west fún Àmọ̀tẹ́kùn. Nígbà tó lẹ́nu fẹ́ dá Mọ̀tẹ́kùn Fúlàní nìkan tó fẹ́ dá Mọ̀tẹ́kùn sílẹ̀, wọn ò sọ pé abẹ́ ìjọba ló máa wà, abẹ́ àwọn lọ́balọ́ba ni agreement wà kó máa wà. Nígbà tó dé ìyà wọn gbé sábẹ́ ìjọba, ìyẹn ò tiẹ̀ tó wá dùn àwọn èèyàn. Ọba ní lọ́ba fẹ́ rẹ́dísítà o, online ni kó máa lọ. Automatically wọ́n mọ́ Àmọ̀tẹ́kùn, ọmú wọn balẹ̀, wọ́n sọ di political party. Ẹ lọ wo tó ń ṣẹlẹ̀ ní Àmọ̀tẹ́kùn sí kẹrọ Ọlọ́run á báyìí. Ẹni tó jẹ́ Ondo State Àmọ̀tẹ́kùn commander fún gbogbo Ondo sí Ondo ní Àbẹ́kìtì, lẹ́njọ́ mẹ́ta ẹ̀ wọ́n ṣe kankan, mo wò wọ́n mo dẹ̀ mérí. Wọ́n ń pa àwọn ọmọ Yorùbá láti jẹ́ ọjọ́ yìí ní Ondo State, wọ́n rí kankan ṣe sí. Ṣùgbọ́n wọ́n lè lọ rescue àwọn ọmọ Fúlàní. Yes, ní about 5 to 1 week ago, ẹni tó jẹ́ Ondo State Àmọ̀tẹ́kùn commander general, ó rescue àwọn ọmọ Fúlàní kan, àwọn ọmọ kéékèèké méjì kan àtàgbàlagbà kan àbí méjì. Wọ́n rescue wọn, wọ́n wá gbé wọn síta gbangba, wọ́n á interview wọn bíi pé wọ́n ti ṣiṣẹ́ bàbàrà tí ẹnìkan ò ṣe rí. Wọ́n ń pa àwọn ọmọ Yorùbá, rí wọn secure, rí wọn protect, rí wọn recover, but wọ́n jẹ́ ọmọ Fúlàní gbé under few hours, ẹ gbà wọ́n sílẹ̀. Ṣé tí mo wò lẹ́ ń rò? Kó má dàbí pé bóyá ọ̀rọ̀ ayé sọ, ẹ jẹ́ kí sáré wò bí a máa rí fídíò yẹn kí fi hàn wá. Kó má dàbí pé bóyá ayé sọ ọ̀rọ̀ ni mò ń sọ. Fídíò ọ̀hún rèé, ìmájú. Bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú, ìyẹn kidney stone, yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín. Òun kan náà ló ṣiṣẹ́ fún liver, ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀. A sì tún máa ṣiṣẹ́ fún heart, ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa. Láàólá bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga, ìyẹn high blood pressure. Bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer, gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá, òun ni láàólá Aba bitter tea yóò bá wà yá àjà. Ìṣòro ara ríro ń kọ́ láàólá bitter tea, òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi láàólá bitter tea rà. Àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí, ẹ mẹ́sẹ̀jì wọn lórí àwọn WhatsApp numbers yìí +44742527137 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000. Kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ láàólá bitter tea, gbẹ̀lura kò rí yàtọ̀ bẹ̀. So ẹ̀yin èèyàn wa,
kí lẹ rí sí àwọn professional agbénipa apààyàn 5 ta ní bàbá wa Bọ́lá Ahmed Tinubu tíjọba wọn mú through the help of the securities and ìwé ẹkùn? Kí lẹ rí sí? Látìgbà tọ́wọ́ ti tẹ̀ wọ́n báyìí ni àwọn àgbààgbà ilẹ̀ Fúlàní àgbà Fúlàní ni wọ́n ti dìde tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní tako ìwé ẹkùn pé báwo ni ìwé ẹkùn á sì máa fi oògùn operate tí wọ́n lè lo automatic machine tí gọ́ọ̀mẹ̀ntì fún wọn kìnìkan. Ẹbí ọ̀nà ṣé ká sọ pé àwọn àgbààgbà Fúlàní yìí wọ́n ń support wa ni àbí báwo? Kò yé mi o. Kí ni opinion tí? Àti pé ṣé ẹ rò pé mode tí ìwé ẹkùn fi operate ṣó wà òkè? Ṣé mode tó wà acceptable ni àbí kí ìwé ẹkùn má lo ìṣẹ̀ṣe mọ́ káwọn náà bẹ̀rẹ̀ sí ní lo pàápàá débi pé wọ́n á padà sòun náà di political party? Kí lẹ rò? Ní tèmi o, bí ìwé ẹkùn ṣe mode tó fi operate ó dáa gan ni, torí pé nílẹ̀ Yorùbá àwọn baba ńlá baba wa wọ́n fi nǹkan tó pọ̀ sílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wa a rò pé bí àwọn tó filẹ̀ yẹn ti tán kò tán o. Mo fẹ́ lè sọ pé ó pọ̀ ju tìgbà yẹn gan lọ. Ọwọ́ àwọn tó kọ́ wà ní wọ́n kọ́ lẹ̀ torí ibi tí láyé dé ń sè yìí ó ti gba kéèyàn máa fọgbọ́n sí gbogbo nǹkan. Yes, kò ń ṣe gbìyàn ló láyà bí Ìgbòho. Àìmọye ẹlòmíì tó ní aláìyá ògùn bọ̀ tí wọ́n bí ìyá ẹ̀dá kò lè jáde. Kò lè jáde torí àkọ́kọ́ ìyàwó, àwọ̀ ọmọ, àwọ̀ property tó ní, millions of property tó ní, a ní rárá òun ò jà. Iyekíye tí nǹkan bá kọ̀ kọ́ ló ń jẹ́ kóun máa rówó kóun máa fẹ́ rà. Ohun tó dẹ̀ ń pa orílẹ̀-èdè ta wà yìí nìyẹn. I don't care. Tí nǹkan ò bá tí kàn wá kì í rí nǹkan yẹn bí túláàsì. Tí nǹkan ò bá tí kàn wá kíkọ lágbára Ọlọ́run nǹkan burúkú ò ní kàn wá. Nǹkan tó dáa ló máa kàn wá lá máa jẹ́ tiwa gbogbo tí ń jẹ́ tọlọ́run. Gbogbo ẹni tẹ̀lé bá mi wo fídíò yìí náà lágbára Ọlọ́run nǹkan tí ò dáa ò ní kàn yín náà, nǹkan tó dáa ló máa kàn yín. Kí lẹ rí sí gbogbo dírámà táwọn tẹ́bádẹ́wò dára nísìnyí? Ẹ rí pé àwọn kan wọ́n ń tako state police. Ọmọ Yorùbá, kí lẹ rò nípa àwọn state police? Even gan tí yóò bá ti gbé àkọ́fẹ́ fowó ṣòfò with ìwé ẹkùn ní the state police ilẹ̀ Yorùbá táwọn máa ṣe dáadáa kọ́ mú ìwé ẹkùn kọ́ sọ wọ́n di state police ní gbogbo South West ló bá tán. Bàbá Bọ́lá Ahmed Tinubu níwọ̀n gbà tí ní Yorùbá ti pè ìwé ẹkùn ìlérí yín fún wa ẹjọ́ tètè bá wa múṣẹ so that anyhow táwọn òrè yẹn bá wá àwọn tó jẹ́ warrior wa wọ́n á lè máa engage wọn normal bó ṣe engage wọn sí i. Tẹ́ bá lọ wò dáadáa mo lè fọwọ́ sọ̀yà fún yín ọ̀pọ̀lọpọ̀ àwọn pressure tó ń ṣe ní Nàìjíríà nísìnyí róòlù tí ìwé ẹkùn play bẹ́ẹ̀ ò ṣe kékeré apart from South West level gan. Ṣèbí òun ni mo fi hàn yìí ní àná táwọn Delta State táwọn náà wá bá ti sọ ní ìgbòpé àláìláyé o ìwé ẹkùn gbọ́dọ̀ wà Delta pé àwọn táwọn jẹ́ ọmọ Yorùbá fáwọn pọ̀ Delta gan millions wọn náà wọ́n fẹ́ ìwé ẹkùn láti lè máa dáàbò bo àwọn bàbá wa olóyè Sunday Igboho náà dẹ̀ fi dá wọn lójú. Wọ́n ní kó fọkàn balẹ̀ kó má wọ̀rí pé ìwé ẹkùn wà lẹ́gà all over Nigeria. Wọ́n tún sọ débi pé wọ́n tó bá fẹ́ àwọn Kánò àwọn adébẹ̀ tó bá ti já ọmọ Yorùbá ló bá fẹ́ ó ti tán. Wọ́n dẹ̀ sọ wọ́n náà padà lọ Kwara. Èmi náà mọ̀ pé ìwọ́n sì kẹ̀kan àbí ẹ̀mejì Kwara. Gbogbo ohun tó dẹ̀ wà lọ́kàn ayé dáadáa Ọlọ́run á jẹ́ gbọ́ sí i níjọ́ tá a bá dé Kwara. Ẹ like fídíò yìí, ẹ share, ẹ comment, ẹ subscribe, ẹ turn notification button yín, ẹ kẹ́ bá recommend ẹ fún àwọn family, friends and your loved ones.